pẹ̀lú bí ètò ìdìbò ààrẹ ọdún 2027 bó ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n táwọn olóṣèlú tó sì ti ń sáré kiri bí ó ṣe jẹ́ pé àwọn ní ipò náà yóò já mọ́ lọ́wọ́, níṣe ni ọ̀kan pàtàkì lára àwọn wòlíì tó lẹ́nu tó sì gbajúmọ̀ púpọ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom, ìyẹn wòlíì Francis Udoh ló mà ti ju àsọtẹ́lẹ̀ lórí ẹni tí ó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá náà wá sọ àsọtẹ́lẹ̀ ẹni tí ó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 nìkan ó tún sọ ẹni tí ó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2031 tó sì tún sọ ẹni tí ó jẹ́ igbákejì ẹni náà. kì í ṣe ìròyìn mọ́ pé ọdún 2027 ní sáà kejì ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ sáà àkọ́kọ́ yóò parí lẹ́yìn tó gbàjọba lọ́jọ́ 9 of May 2023 tó sì jẹ́ pé ó ti ń fojú hàn pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò tó díje du ipò fún sáà kejì, ìyẹn pé yóò lé sáà kejì èyí tí yóò jẹ́ kó lu ọdún 8 lórí àlééfà tí ìjọba ẹ̀ yóò wá tẹnubẹ́po nínú oṣù karùn-ún ọdún 2031. ṣá o, pẹ̀lú bí ètò ìdìbò náà wọ́n ṣe kù ọdún kan àti ààbọ̀, níṣẹ́ làwọn olóṣèlú ti ń sá eré kiri lórí ẹni tí ó gba ipò ààrẹ lọ́dún 2027 bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ẹ̀ bó ṣe ń ṣe ọ̀rọ̀ rẹ̀ nítorí tìyẹ́ làpárò fún ìrìnà tó ń sáré kiri bí ipò náà yóò tún ṣe jámọ́ lọ́wọ́ lọ́dún 2027. ìlà àwọn alátakò ìlànà náà sáré kiri, kódà nítorí ẹ̀ ní àwọn alátakò ìyẹn àwọn gbajúmọ̀ òṣèlú adarí alátakò iná fi kóra wọn jọ báyìí tó kéde pé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ìlànà yóò lò láti kojú Tinubu lọ́dún 2027 láti gbàjọba lọ́wọ́ ẹ̀, tó sì jẹ́ pé àwọn alágbára ẹgbẹ́ òṣèlú adátakò bíi Alhaji Atiku Abubakar, Peter Gregory Obi, Malam Nasir El-Rufai, Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá, Rotimi Amechi, Barachi Lawal, Solomon Dalon, John Oyegun, Tom Ikimi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n parapọ̀ tí wọ́n kóra wọn jọ láti sọ pé ẹgbẹ́ òṣèlú ADC ìlànà yóò lò láti dojú ìjà kọ Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ àti láti gbàjọba kúrò lọ́wọ́ ẹ̀ lọ́dún 2027. ṣá onígbà tó ń ju àsọtẹ́lẹ̀ tiẹ̀ sílẹ̀, wòlíì Francis Udoh tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn wòlíì tó lẹ́nu púpọ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom jẹ́ kó di mọ̀ pé bọ́jú ọ̀bẹ sílẹ̀ nígbàgbà ojú pẹlẹbẹ ní òfin lélẹ̀ ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni yóò tún jáwé olúborí lẹ́ẹ̀kan sí lọ́dún 2027. ṣùgbọ́n tó wá ní gbajúgbajà olóṣèlú ìpínlẹ̀ Kánò tó jẹ́ bàbá àṣẹ̀lẹ̀ òṣèlú níbẹ̀ tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ níbẹ̀ tó náà díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú New Nigerian People Party NNPP lọ́dún 2023 ìyẹn sẹ́nẹ́tọ̀ Rabiu Musa Kwankwaso ó ní òun ni yóò ṣe igbákejì Tinubu lọ́dún 2027 tó sì lè bí Tinubu bá parí sáà ọdún 8 ẹ̀. Kwankwaso gan ni olúwa ni yóò di ààrẹ Nàìjíríà lọ́dún 2031 tó sì ní ẹni tí Kwankwaso yóò fi ṣe igbákejì lọ́dún 2031 tó bá gbàjọba lọ́wọ́ Tinubu ó ní ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá lásìkò yìí tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom ìyẹn sẹ́nẹ́tọ̀ Godfrey Akpabio.